wo be ma ta so a bi de be ko no ba na ye ko di da ma no as you want to share what was a bibi free more there was a ko oba pan ya ya ti share ko ho fe ko na no ba ya se ko oba pan ni ho ho so ya ti share no da ho ma is a sign eze se na de yo ma ye ntinia ma ni nyina be sesa adia na no ho fo ni eso ni papa ntinia e be ni be sesa ho ti share no e su ku na ba Anabia wonim so wo ba panya no wo ye wo hima bia wo bia e wo so ti ase so di asempa won kan ye kura wudi fo asempa no ba panya no ti ba pe wo no kan pa no wudi fo ansakran matiasem Agbẹ́gbẹ́ tí a sọ̀rọ̀ tí ó sẹ́, máa ń ọmọ yẹ bí, ọmọ yẹ bí ọmọ àṣàkùnmáyé, ní lè sọ́kọ̀ sí ìlú fi wọ́n mú. Ẹ̀mí kam ẹ̀mí bọ̀ máa abaso yìí. Ẹnúrẹ̀ yà á náà jùmọ̀ ẹ̀bẹ̀rẹ̀fẹ̀. Ọ̀sẹ̀ ní ti náà, wọ́n bọ̀ máa abaso wọ́n tẹ̀ wọ́n wá sọ̀rọ̀ mọ́. Ẹnúrẹ̀ yà á náà jùmọ̀ ẹ̀bẹ̀rẹ̀fẹ̀ bro ní bá a ọ̀bẹ̀ bá a nùkọ̀ ẹ̀. Ọ̀sẹ̀ ní yàrá, ọ̀nà àdàdà, láti máa pẹ́pẹ́, ọ̀sẹ̀ ní báyẹn. Ọba ya se ko febe ọpẹ ìgbà ẹsẹ mama no bẹfà lẹnu ní dọkọ yẹ. Ẹkyẹ nu ọba broni bẹfà anokọ ẹkyẹ ni broni bẹka sẹ ma fa nokọ di àmọ fẹ sika dwa ma mi nta. Ọsẹ wo ni wọn fa nokọ yẹ ọsẹ ọba yẹ sẹ ma fa asantuman wọn yẹ nana kọdi a ẹdẹ sika dwa kẹsí a ẹfà nọ nọ wọn sọ fún mi nta so. Na nananom nyinaa te hɔ dwabrɛ mu ɔno aburokye himansi anan mu bɛgyina wɔn anim yɛ mmarima sɛ sɛ. Ọsẹ nana mo mo sọ fún mi nta ẹhyia ẹnum nyinaa te hɔ ẹkọ sọ wọn ni abotire himansi anan mu ebe bẹ wọn bẹ fẹ sase bi. Saa bɛn ne nan yɛ kyɛn so yɛ de ne kɔ. Sísá ọ̀nà ọ̀sẹ̀ nana yẹ yẹ kyɛn so ẹ̀dẹ̀ ká akànnà bẹ́ẹ̀ wọ́n di ne kọ. Enti nana bɛrima ni ha nana baa ni ha. Sísá ọ̀nà ọ̀sẹ̀ ni ha asase ni ma soso ni ha. Ne broni baa ne kumasi fɔ mpanyinfoɔ te ha. Yɛn nyinara yɛayɛ mɔso sɛdeɛ esu egu yɛ soɔ. Wɔn na ɛsɔre nkasa. Yɛbɛhu asɛ yɛ asantewa wasɔre yɛ. Nemo mema nemo tia de nemo bedane mama ye ne mema na dane ye ne ma na dane mema enti ye ka che basroni se wafa na adwuma wode ne ho abo agu sikadwa de yẹn yà sá àtìmọ́ akérè adìẹ kú nyà ní ní nyà ní kyerẹ́ ní ẹbẹ tuntun. Yà sá àtìmọ́ àtúntò wọ́n ní afra ní wà ọ̀fẹ́nsì wọ́n nso tuntun. Wọ́n mú kóyin di gyina ma asanteman. Asantewa yẹ bẹ kyi nu nyinaa. Yẹn ni asantefo yẹ ani ekotwa yẹ kọ kyerẹ baabi ọwọ kyerẹ aborɔfo no. Ebia bi nam dati mu hai. Mẹ́mẹ́ fa asa mi ho ya nkó ma mi mẹ́rin na ẹbẹ kó ama mi.
ampa me ma me ba no ye one me nua panyin no de na so nya so ye me nua panyin ti na bia konwa no ma no emo na na duru no so Akwadi ya do mienu otosu mienu hu ye. Me wa papa am to said my grandfather said one na ti akonya. Me ma me no nua panyin na na mapuna wo fa me so anya ko. Na hia dre wona na no ba no. Na ku aba kuma ba ne o sa ma prempe. O sa ma prempe kwa mpitwe woni amapuno ne enka. That's one na ya panyin. Offer no no say am from Mpoasa mo mpemasa. That's what I do some do akonya mo. Sara, uso na mimi apanyin. Gbogbo se popo areba ye. Me ma mi ama so anya ko efiri mu. Aso me ma mi ajo adwumo oni afie ko bi na wo. Na popo ase afie ko bi na ye panyin to nam de na ade ama. Me ma mi wu ye. Me ma mi nua ba jo cha no wo. Ama so abonsu no wo. Ena ama kwa du so no wo. Ta na branza so no wo. Me na anti korea na anti kwa jo cha ko hwe. Na ba bi na ne honye. Na anti kwa me so abonsu won so ko hwe. Asi chezo na ye panyi. Ayen nyina so na nye ba bi da na nye. No this one am akwadu. And I'm doing idea man. Yes, I'm mamma, but no one and and then Yamiado, if you know what dinner for you. Sana payana you never says in Yami Batana, which is a good job at Tanachi. Obedia Komian, Nehonia Humite. When you're not,
Onye du frupe. One hahame. What the abutan at Tamache. What the Pabon at Tamache. What the Yansan at Tamache. And I'm mamma to make us all. Was it a tea? I want to make some no. Sigajana Mesa Betanich. And Pablo, and also my daughter, and Pablo, to the tree, and the middle was some. What time is we to the chief, also the Pablo to the chief, yeah, what I was here yet the mass and my was to be a Bayam. They say to the American catchum, sir, and the 6th February, Bia, 6th February, Ahimada. Ọba yẹn máa fọ ọpa yẹn, wọ́n ti sè é bí ẹ̀rọ ẹ̀sẹ̀ wọ́n ti sẹ́ no, wọ́n ti sẹ́ ní ẹ̀tẹ̀ ìṣẹ̀ mọ̀ ní bẹ́ẹ̀ kama. Ọ̀dà náà sàtẹ̀ yẹn máa ṣe, ọ̀dà nípa fún mi náà ṣe, ọ̀pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ ṣe òtún bọ́ sọ́ọ̀dù àṣẹ, ọ̀pọ̀ bẹ́ẹ̀ kẹ́ ṣe òtún bọ́ sọ́ọ̀dù àṣẹ. Ẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ kẹ́lẹ́ kẹsàn-án ọ̀tún bọ́ sọ́ọ̀dù àṣẹ. Banga baba di marori sọdọ wa se baba yi na ọbọdọ so sinẹ pa lọwọlọwọlọwọ adiẹtia lásìkò ọpọlọpọ òtútù fẹsẹ ìtú lọsẹ mọmọ mọ nígbà mọkọsọ àtàkùn mọkọsọ lọnà máa ń ẹkọsọ.